èèyàn lè na ọmọ èké kéèyàn sọ pé kó má ké. bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì. mo wà lọ́dọ̀ wọn níjọ́ tí sẹ́nitọ́ Adeseun, Alh.Monsuru Ejide, Dr. Saka Balogun àtàwọn àgbààgbà míì nínú ẹ̀sìn mùsùlùmí l'Ógbómọ̀ṣọ́ tán pé kábíyèsí pé àwọn fẹ́ rí wọn lórí ọ̀rọ̀ yẹn, lórí àṣẹ tí wọ́n pa. Kábíyèsí ní ọ̀dà àwọn ti gbọ́, àwọn ń bọ̀ wá sáàfin. Lójijì làwọn míì bẹ̀rẹ̀ sí ní pè wọ́n pé kí kábíyèsí má fún wọn ní attention, pé kí wọ́n má dá wọn lóhùn. bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì. bí ṣe máa ṣe nìyẹn ó jẹ́ kan nínú ẹni tí ń ṣàkóbá fún yàjò ti kábíyèsí torọ ọmọ gbára rẹ ṣe gbà àwọn yòókù tẹ́ bá ti jọ sọ ẹjọ lọ rí pàdé ilé ọtí, ẹjọ lọ rí mutí, ẹ lọ rí pàdé ilé ọtí, ẹ lọ rí fún wọn lówó, ẹjọ mutí, wọn dẹ̀ mọ sọ pé táwọn sọ ní tí wọ́n ṣe ni àwọn náà ló padà tó tọ́ àṣírí ara wọn lójú rẹ wọ́n ti sọ pé táwọn fẹ́ ṣe ní tó sì ń kú kábíyèsí tó sì ń yẹ̀yẹ́ kábíyèsí. àṣẹ lọba máa ń pa ọbẹ̀ ìdábàá pé kán mọ́ yí ẹsẹ̀ kú lórí àṣẹ tán pa. bọ́ kábíyèsí wa sọ̀rọ̀ kan wọ́n ní pé àwọn tó ń jà lọ́tún ọmọ àwọn ni wọ́n, àwọn tó ń jà lọ́sì ọmọ àwọn ni wọ́n. ní tó dáa jù ó ní pé káwọn fàyè gbà wọn káwọn gbọ́n tó fẹ́ sọ, torí pé wọ́n ní respect fún gbogbo àwọn tó ń pè wọ́n yẹn, àwọn tí wọ́n jẹ́ first set of people. ẹgbẹ́ èèyàn àkọ́kọ́ tó ń kọ́ súnmọ́ kábíyèsí bí kábíyèsí dé nìyẹn. bọ́ndẹ̀ ṣe wá ń jọ yẹn wọ́n sọ fún kábíyèsí pé kán jọ lórí ìpinnu tí wọ́n ṣe kán bá wọn yí ẹsẹ̀ kú lórí rẹ̀, àwọn bẹ̀ wọ́n kán fáwọn lọ́jọ́ 7 péré. lẹ́yìn ọjọ́ 7 yẹn kán máa wo ohun tó máa ṣẹlẹ̀ pé àwọn máa lọ yanjú ọ̀rọ̀ yẹn. èmi ní ẹ̀yìn ní láti ìgbà tí wọ́n ti tọrọ ọjọ́ 7 lọ́dọ̀ kábíyèsí, ìbéèrè táyé ní láti bí wọ́n àwọn sẹ́nitọ́ Adeseun anko Dr. Saka Balogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní pé ṣé wọ́n padà wá fún kábíyèsí lésì iṣẹ́ tí wọ́n ṣe. ṣé mọ̀ pé kò sọ́ba tí ń mú jẹ iyì lọ́ba ń forí gbígbẹ́ ṣe, ẹ lọ yanjú ẹ̀ tẹ́ bá ti rí yanjú ẹ padà wá. láti bóyá 2023 yẹn títí di àkókò tí mo bá yín sọ̀rọ̀ ní year 2026 yìí wọn àti ìwà jíṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yẹn fún kábíyèsí. wọ́n ń lérí lẹ́ka wípé kò sí bàbá ẹni tó lè yọ̀ máàmù. nǹkan àkọ́kọ́ bígbà tí èèyàn ń challenge authority ìṣọ̀hún lórí oyè rẹ̀ ni. Chief Imam of Ogbomoso land aróyè ààfin ni. bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì. bí ṣe máa ṣe nìyẹn ó jẹ́ kan nínú ẹni tí ń ṣàkóbá fún yàjò ti kábíyèsí, ó jẹ́ kan nínú ẹ̀ tí ń jẹ́ káwọn èèyàn máa fojú kójú wo kábíyèsí. kábíyèsí ò fẹ́ràn mùsùlùmí ni kò fẹ́ràn mùsùlùmí ni, ìwà tí ń wù láàrin àwọn mùsùlùmí ní jẹ́ kó jẹ́ káwọn èèyàn máa wọ bẹ́ẹ̀ ni pé kábíyèsí ò. ẹni ó bá gbé oko fún alágbàṣe bó ti wù kí mú alágbàṣe ogun tó òun lọ̀gá rẹ̀, ẹni ó gbóko fún alágbàṣe lọ̀gá rẹ̀. ẹlẹ́ẹ̀kejì fídíò kan ń bẹ tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí sẹ́nitọ́ Adeseun tí wọ́n ti ń sọ̀rọ̀, àwọn èèyàn wọn náà wà ń fọwọ́ gún wọn pẹ̀ pé wọ́n ti ń sọ̀rọ̀ jù. wọ́n sọ wípé ìmáàmù ìwọ náà ra máa bú wọn díẹ̀díẹ̀ náà ni. béèyàn bá bú ọba lẹ́yìn ọba bí ò bá lè bú ọba lójú ọba wọ́n ẹ̀ mú sí i. bọ́yìn tẹ́ ẹ sọ tí kámẹ́rà gbé yín tí gbogbo ayé rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ẹni tó so mọ́ ààfin tó jẹ́ olóyè ààfin kò yẹ ká bá wọn rú nídìí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ẹ lè fẹ́ bọ́ba sọ̀rọ̀ kẹ wá máa sọ pé máa fọ́mù nǹkan rẹ, wọn ò fẹ́ nǹkan rẹ mọ́, máa bá tiẹ̀ lọ, bọ́ bá bú mi màá bú tèmi. Especially Peter Ọlálẹ́yẹ, you are also involved. bí wọ́n ṣe ń bú mi àti wọ́n ṣe ń ṣe pẹ̀lú mi kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ. bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì. bí ṣe máa ṣe nìyẹn ó jẹ́ kan nínú ẹni tí ń ṣàkóbá fún yàjò ti kábíyèsí, ó jẹ́ kan nínú ẹ̀ tí ń jẹ́ káwọn èèyàn máa fojú kójú wo kábíyèsí. kábíyèsí ò fẹ́ràn mùsùlùmí ni kò fẹ́ràn mùsùlùmí ni, ìwà tí ń wù láàrin àwọn mùsùlùmí ní jẹ́ kó jẹ́ káwọn èèyàn máa wọ bẹ́ẹ̀ ni pé kábíyèsí Ọlọ́run bọ̀ wá ń bọ̀ sẹ́rí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọ́n pàdé pé Peter Ọlálẹ́yẹ máa concentrate lé lórí.
kábíyèsí kọ́ ló gbé máàmù Toliha lọ sí kóòtù o àwọn kan wọ́n gbé wọn lọ ilé ẹjọ́ o ìmáàmù Toliha ló gbé kábíyèsí lọ ilé ẹjọ́. wọ́n wà lórí ìjòkó wọ́n máa ń ṣe introduction gbogbo àwọn lọ́balọ́ba yẹn tán wọ́n dẹ̀ introduce àwọn Imam council nígbà wọ́n ṣe tán níbi tí mo jókòó sí kábíyèsí ní ìmọ̀lẹ̀ àdínní mo ní kábíyèsí wọ́n ní that is our blogger for the palace. That is our blogger for the palace. Mo tún purọ́ ní kábíyèsí ń bẹ láyé àwọn Ṣọ̀ún council náà wà láyé kẹ́gbẹ̀ wọn kẹ́gbẹ̀ wọn léèrè Ọlọ́run ní gbogbo rẹ̀ o kábíyèsí ló bá gbogbo wa o directive tó bá fẹ́ gbà láti ọ̀dọ̀ kábíyèsí láti mọ̀ gbogbo directive tó bá fẹ́ mọ̀ gbà. Mo fẹ́ kẹ́ lórí ṣọ́ra pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe most especially Reverend Peter nǹkan tẹ́ fẹ́ mọ̀ dálẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àbòsí tẹ́ ń ṣe lábẹ́nú Ọlọ́run jù yín lọ Ọlọ́run jù yín lọ Reverend Peter Ọlọ́run jù ẹ lọ ní gbogbo ọ̀nà mo máa sọ pé ẹ̀yin mo respect ẹni Ọlọ́run jù ẹ lọ mo humble ara mi before you bí ọmọ o ń gbàbọ̀dẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́ ó sì ń gbàbọ̀dẹ̀ fún ààfin ẹ̀yin èèyàn mi ò fi bàjẹ́ nígbà tó sọ pé káwọn ilé lọ ilẹ̀ Ayélára kálọ̀rí ṣe press conference lórí pé ọmọ yìí èso ọmọ ilé àwọn because of what he want to cash out of that place instead of a press conference ló Ògbómọ̀ṣọ́ he did everything possible to force them that kan lórí mọ́ṣẹ́ nìbàdàn tí ó kó ti láwọn colleagues tí wọ́n lórí pin owó fún èmi láti force láti gbà náà láti pé kan lè carry olórí TV along níjọ́ náà. ẹ̀yin lẹ gbé wọn lọ ilé ẹjọ́ yìí náà lẹ́ẹ̀fẹ́ kí wọ́n dájọ́ kábíyèsí ò ní wọ́n ní lọ́kàn láti máa pín ọ̀rọ̀ pẹ̀lú sẹ́nitọ́ Adeseun torí pé ọmọ ni wọ́n jẹ́ ọmọ ni sẹ́nitọ́ Adeseun jẹ́ fún kábíyèsí ẹ̀rí àwọn náà dẹ̀ ń tẹnu mọ́rọ̀ yẹn nínú interview wọn pé ọmọ làwọn jẹ́ fún kábíyèsí àwọn fẹ́ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú kábíyèsí ṣùgbọ́n ọ̀rọ̀ máàmù kí wọ́n yanjú ẹ̀ bó ṣe yẹ kán yanjú ẹ̀ kán má jẹ́ kí yẹn ṣàkóbá fún ìdàgbàsókè ìlú. bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì bí ṣe máa ṣe nìyẹn ó jẹ́ kan nínú ẹni tí ń ṣàkóbá fún yàjò ti kábíyèsí ó jẹ́ kan nínú ẹ̀ tí ń jẹ́ káwọn èèyàn máa fojú kójú wo kábíyèsí kábíyèsí ò fẹ́ràn mùsùlùmí ni kò fẹ́ràn mùsùlùmí ni ìwà tí ń wù láàrin àwọn mùsùlùmí ní ń jẹ́ kó jẹ́ káwọn èèyàn máa wọ bẹ́ẹ̀ ni pé kábíyèsí ara rẹ̀ ọkọ̀ ti tẹ̀lé Zubairu Muhammed Taofeek tọrọ ọmọ gbára rẹ̀ ṣe gbà àwọn yòókù tẹ́ bá ti jọ sọ ẹjọ́ lọ rí pàdé ilé ọtí ẹjọ́ lọ rí mutí ẹ lọ rí pàdé ilé ọtí ẹ lọ rí fún wọn lówó ẹjọ́ mutí wọ́n dẹ̀ mọ́ sọ pé táwọn sọ ní tí wọ́n ṣe ní àwọn náà ló padà tó àṣírí ara wọn lójú. That is our blogger for the palace. Mo tún purọ́ ní kábíyèsí ń bẹ láyé àwọn Ṣọ̀ún council náà wà láyé kẹ́gbẹ̀ wọn léèrè lórí kó sínú agbádá wípé àwa nìkan Ọlọ́run ní gbogbo rẹ̀ o kábíyèsí ló bá gbogbo wa o directive tó bá fẹ́ gbà láti ọ̀dọ̀ kábíyèsí láti mọ̀ gbogbo directive tó bá fẹ́ mọ̀ gbà àmọ́ mo fẹ́ kẹ́ lórí ṣọ́ra pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ń ṣe most especially Reverend Peter nǹkan tẹ́ fẹ́ mọ̀ dálẹ̀ nínú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú àbòsí tẹ́ ń ṣe lábẹ́nú Ọlọ́run jù yín lọ Ọlọ́run jù yín lọ Reverend Peter Ọlọ́run jù ẹ lọ ní gbogbo ọ̀nà mo máa sọ. bí àwọn mùsùlùmí ò ṣe rí ààfin wọ̀ kò ṣẹ̀yìn Peter Ọlálẹ́yẹ torí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ pé gbogbo ààfin yẹn pátápátá kó sọ wọ́n di kìrìsìtẹ́nì tọrọ ọmọ gbára rẹ̀ ṣe gbà àwọn yòókù tẹ́ bá ti jọ sọ ẹjọ́ lọ rí pàdé ilé ọtí ẹjọ́ lọ rí mutí ẹ lọ rí pàdé ilé ọtí ẹ lọ rí fún wọn lówó ẹjọ́ mutí wọ́n dẹ̀ mọ́ sọ pé táwọn sọ ní tí wọ́n ṣe ní àwọn náà ló padà tó àṣírí ara wọn lójú rẹ̀.